Káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, òní á dára fún wa o. Oníṣẹ́ ọwọ́ ẹ rí ṣe, oníṣẹ́ oṣù ẹ rí ṣe, oníṣẹ́ ọbọ̀ kọ́ bàdàbà òní sáyín lẹ́sẹ̀. Ọ̀rọ̀ mi láàárọ̀ yìí, BBC Yorùbá àlàyé mo fẹ́ fún yín gẹ́gẹ́ bí fídíò tí mo fi rán léde níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn. Ìyàtọ̀ ń bẹ láàrin babaláwo àtàwọn tó kù. Babaláwo jẹ́ ẹni tí yóò kọ ifá láti jí ogbè dí òfúnṣẹ́, yóò sì pẹ̀lẹ́. Ìkọ́ ifá bẹ̀rẹ̀ láti bí ká ṣe pẹ̀lẹ́ fọmọ. Ká wá kọ́ nífá, a máa fi àwọn fídíò yìí ní short fídíò léde, ẹ lè rí láìpẹ́. Tó bá wá kọ́fá, kò ní jẹ́ ẹlẹ́sìn míì, èèyàn ní ṣe babaláwo. Babaláwo tẹ́ bá rí tó bá ní babaláwo lòun, ó tún wá lọ sí mosque, babaláwo kọ́ o. Babaláwo tẹ́ bá rí babaláwo lòun, kò ní kóun má lọ sí church, babaláwo kọ́ o. Oníjìbìtì, olè ni. Ó yé yín. So babaláwo nìyẹn. Ẹ wá ní mú èèyàn kẹ́ borí lọ́wọ́ èèyàn, kẹ́ bẹ́sẹ̀ lọ́wọ́ èèyàn, kẹ́ bọ́kàn èèyàn lọ́wọ́ èèyàn, kẹ́ ní babaláwo. Ẹ mọ̀ ń tọrọ wọn babaláwo ni. Tí kì bá ṣe pé àwa jẹ́ ẹni àlàáfíà, a jẹ́ ẹni tó jẹ́ pé wá alámójúkò, a fẹ́ ìrọ̀rùn, a fẹ́ wàhálà. Ó yẹ ká ti ṣú BBC Yorùbá àtàwọn kọ̀ọ̀kan. Ó yẹ ká ti ṣú yín, ká fáìn yín. Ṣùgbọ́n a ní ṣe bẹ́ẹ̀, but ẹ dẹ́kun ẹ̀. Ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ béèrè ló jẹ́ kí n padà ṣe fídíò yìí nítorí BBC Yorùbá. Nítorí BBC Yorùbá, tẹ́ bá ti mú èèyàn, kí ló kọ rẹ? Tó bá ti bẹ̀rẹ̀ láti bí Yusufu, kí ló kọ rẹ? Ìwọ̀n ń jẹ́ orúkọ ẹ̀sìn mìíràn, ó sì ní babaláwo lòun, ẹ ti condemn ẹ̀. Ẹ wá bí léèrè dáadáa. Tá bàbá rẹ, ẹ wádìí ẹ̀. Torí pé babaláwo ká dáfá ká rúbọ. Tá bá ti dáfá, bí fò bá gbé ku, kó gbẹja, kó gbẹran, kó gbé ewúrẹ́, a lè yẹn ẹbọ títí ká yẹn débi ẹlọmọ èèyàn wá, èèwọ̀. Kò sínú fá, kò sínú fá. Ẹ má bá wo lórúkọ jẹ́ mọ́. Kí iléeṣẹ́ yín má bàa bàjẹ́, kí ayé yín má bàa bàjẹ́, kọ́nà yín má bàa bàjẹ́. Babaláwo kì í ṣe ní ibi. Tọ́kọ má dákọ̀ babaláwo létí ẹlòmíì, yóò mọ̀ sálọ ni. Torí ń tẹ́ ti gbèsè wọn lọ́kàn. Ayé gbogbo ò ní bàjẹ́ o. Ẹ̀là ìbọ̀rọ̀, ẹ̀là ìbọ̀, ẹ̀là ìbọ̀ ṣiṣẹ́.